agbébọn kọlu Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo, wọ́n jí baálẹ̀ gbé lọ ní ààfin. Ọlọ́run bá wa dá ètò ààbò padà lórílẹ̀‐èdè Nàìjíríà o. Kàyéfì ńlá ló mà jẹ́ fún àwọn olùgbé Òde Oríyá ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo bí àwọn agbébọn bí wọ́n ṣe ya bo ààfin baálẹ̀ ìlú náà Adéníyì Adélànà tí wọ́n sì jí gbé lọ. Gbogbo olùgbé ìlú náà ń ló ti wà ní ìpòrúurú ọkàn báyìí látàrí ìṣẹ̀lẹ̀ náà, èyí tó wáyé ní déédé aago 8 kọjá ìṣẹ́jú 5 ní àṣálẹ́ ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2026. Àwọn olùgbé ìlú náà wọ́n ṣàlàyé pé àwọn agbébọn 6 tí wọ́n sì ṣọṣẹ́ yìí láìsí ẹni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ọ̀kan lára ọmọ baálẹ̀ náà ó mà ṣàlàyé pé ní òru ọjọ́ Ẹtì Friday ń làwọn afurasí náà ó ní wọ́n mọ̀ ya bo ilé bàbá rẹ̀ tí wọ́n sì jí gbé lọ. Ọmọ náà ṣàlàyé pé ìyàwó bàbá rẹ̀ tí wọ́n jọ wà ní ààfin lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ó mọ̀ farapa bí àwọn afurasí agbébọn náà bí wọ́n ṣe yin ìbọn lù ú lọ́wọ́ ọ̀tún rẹ̀. Ó wá ṣàlàyé pé àwọn agbébọn náà wọ́n gbé obìnrin àgbàlagbà kan pẹ̀lú bàbá òun, ṣùgbọ́n wọ́n ti tú obìnrin náà sílẹ̀ tí wọ́n sì gbé bàbá rẹ̀ nìkan lọ. Ọmọ náà wá sọ wípé àwọn afurasí ọ̀hún kò tí ì kàn sí mọ̀lẹ́bí láti béèrè owó tàbí ohun mìíràn. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣàwárí baálẹ̀ náà kí wọ́n sì ṣe ìpèsè ààbò tó mọ̀ péye fún àwọn olùgbé agbègbè ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn ní òwúrọ̀ ọjọ́ Àìkú Sunday. Ọ̀gbẹ́ni Jimoh ṣàlàyé pé àwọn afurasí náà wọ́n fi ọ̀rọ̀ náà ṣe òru là ń ṣèkà bí wọ́n ṣe ṣàmúlò òkùnkùn tí agbègbè náà wà láti ṣe àkọlù náà. Ó wá ṣàlàyé pé àwọn afurasí agbébọn 6 ń ló ṣàkọlù náà tí wọ́n sì jí baálẹ̀ Adéníyì Adélànà gbé lọ. Jimoh wá ṣàlàyé pé kété tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ náà, DPO lágbègbè Ọ̀wọ̀ ó mà pa kìtìmára tó sì kó àwọn ikọ̀ iléeṣẹ́ náà lọ sí agbègbè ọ̀hún níbi tí wọ́n ti bá ìyàwó baálẹ̀ náà tó ti farapa ní ọwọ́ ọ̀tún rẹ̀ tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ó wá ṣàlàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn igbó tó wà ní àyíká ìlú náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti ṣàwárí ẹni tí wọ́n jí gbé náà. Alukoro wa sọ wípé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Felix Ohagu ó ti pàṣẹ fún àwọn ọlọ́pàá náà láti ṣe àwárí baálẹ̀ ọ̀hún ní kíákíá kí wọ́n sì dáàbò bo àwọn olùgbé agbègbè náà. Ó wá rọ àwọn olùgbé agbègbè náà láti fọkàn balẹ̀ nítorí àwọn ikọ̀ ọlọ́pàá ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà baálẹ̀ náà pẹ̀lú àrídájú pé wọn yóò fi àwọn afurasí ọ̀daràn náà wọn yóò fi wọ́n jófin. Kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó ṣe baálẹ̀ náà ní rírí. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run yóò wá èmi àti ń rí. Àmín.